sọ no sí ìmọ̀ràn búburú. Number 2, Dáfídì sọ pé ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n kò tiẹ̀ ní bá ẹgbẹ́ búburú, kò tiẹ̀ ní bá wọn rìn. Nítorí ẹgbẹ́ búburú ó máa ń bà nǹkan jẹ́. Bible gan sọ bad company ó máa ń corrupt good character ni o. Mọ́mí wa kan wà lórí òkè tán sọ pé guilty by association. Ó máa ń ba ìwà rere jẹ́. Mọ́mí kan sọ pé guilty by association. Ẹni yẹn ò ṣe nǹkan yẹn ò bọ̀ tó ní pé ẹgbẹ́ tó ń bá rìn òun ló fi jẹ̀bi. Ifá mo ń lísìn sí ẹsẹ̀ satanist kan tó jẹ́ pé òun ní òun náà fún territory Africa for a long time tọ́lọ́run wá arrest ẹ̀. Ó wá sọ fún wa pé tó bá wá kìrìsìtẹ́nì kan tó bá fẹ́ mú tán bá rí mú wá lọ wo ẹgbẹ́ tó ń bá rìn. Pé because ó easy fún wọn láti rí nǹkan tó máa lò against kìrìsìtẹ́nì. Because tá bá ti rí pé èèyàn míì sí kìrìsìtẹ́nì ní bọ̀dì ìhòòhò ló wà, ẹ̀ṣẹ̀ ti gba gbogbo aṣọ lára ẹ̀, kò sí kankan lára ẹ̀. Ìlú pé sọ wọ́n máa ń mọ̀ pé àwọn yẹn easy target ní fáwọn. Wípé but èèyàn míì wà tó jẹ́ pé aṣọ ẹ̀ sì máa funfun síbẹ̀ ni. Ìyẹn tó ń gbé ìgbé ayé mímọ́. Pé sọ irú wọn yẹn àti mú wọn máa ń difficult pé wọ́n láti máa wo irú ẹgbẹ́ tó kó, bóyá rí irú ẹgbẹ́ tó ń bá rì tí wọ́n lè lò. Can you imagine pé ẹgbẹ́ téèyàn tún bá ṣe kẹgbẹ́ tún máa fìyàn sínú ọlọ́ ẹgbẹ́ ò ní fi wá sínú bondage lórúkọ Jésù o. Wípé so ẹni tó bá bá ẹgbẹ́ burúkú rìn ẹgbẹ́ yẹn lè fi sínú ìdè, wọ́n lè ti pa ẹgbẹ́ yẹn kó fi sínú ìdè. Nígbà tí àwọn olè bá lọ ṣeṣẹ́ olè wọn tó lọ ṣeṣẹ́ olè wọn dé níbi tán ti mu bíà tán ti ń celebrate pé wọ́n lọ wọ́n padà wọ́n mú wọn ẹni tó lọ jókòó sáàárín wọn ó kàn lọ jókòó síbẹ̀ ni o pé àwọn eléyìí mu bíà kó lọ bá wọn mu bíà yàrá nígbà tán dé wọn kó pẹ̀lú wọn kí ló fẹ́ fi yọ ara ẹ̀ pé òun ò bá wọn lọ jalè kò sí wọ́n jọ lọ ẹ̀wọ̀n ni. So irú ẹni tó bá jẹ́ pé ẹni tó ní ọgbọ́n ó máa sá fún ẹgbẹ́ búburú a sọ pé no ọmọ Ọlọ́run ni mí mi ò lè bárú ẹni bá kò ṣe pé bóyá èèyàn máa hate wọn o ṣùgbọ́n mi ì lè bárú èèyàn bíi eléyìí mi ì lè bá rìn. Ìkẹta tí Dáfídì sọ ni pé ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n èèyàn yìí kò ní gbé ìgbésẹ̀ búburú o kò ní gbé ìgbésẹ̀ búburú rárá. Ó máa ṣọ́ ìgbésẹ̀ tó máa gbé. Táwọn èèyàn ti ẹ̀ ń ṣe gbogbo nǹkan á mọ̀ pé my case is different èmi yàtọ̀ nǹkan tó ń ṣe yẹn èmi ò lè ṣe. So akọ́kọ́ sọ no bí lórí ọ̀fẹ́ á sọ no sáwọn nǹkan mẹ́ta yìí lẹ́yìn tó bá sọ no sáwọn nǹkan mẹ́ta yìí àwọn nǹkan tó máa ṣe tó jẹ́ pé nǹkan tó jẹ́ nǹkan ọkàn rẹ̀ nǹkan tó ń jẹ́ kí inú rẹ̀ dùn ni wípé a wá máa meditate on God's law day and night a máa ṣe àṣàrò sí ọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀ àti lálẹ́ ṣe mọ̀ inú rẹ̀ á máa dùn ó máa delight ó máa ṣe mọ̀ inú rẹ̀ á kàn máa dùn sínú ọ̀rọ̀ Ọlọ́run. Tá bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run àbá ń sọ̀rọ̀ ń pa Ọlọ́run àbí a kàn ń wọ́ṣìpù Ọlọ́run ó máa ń jẹ́ ìdùnnú fún mi inú wa kàn máa dùn ẹ mo bá ṣe ń fún Bible study yìí torí pé ọjọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni inú wa sì máa dùn pé a tún fẹ́ lọ kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣé ti sa tóun lẹ́tọ́ listen sí kí ni ti sa tóun but we listen to the voice of God torí pé ọjọ́ ọ̀rọ̀ Ọlọ́run òun la ṣe ń wá àṣẹ wá ṣe Bible study yìí àwọn míì lè ní nǹkan míì tán bá wá wọn á sì gbà nǹkan tán bá wá but eré tó pọ̀ jù nù wá nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ni so ọ̀rọ̀ Ọlọ́run máa jẹ́ ìdùnnú fún ẹni tí ó ní ọgbọ́n á jẹ́ ìdùnnú rẹ̀ tá bá ń múra sí páàkì ẹrù sí tá bá ń lọ ibì kan ká tẹ̀ tó pé nǹkan kan Bible la máa kọ́kọ́ mú but èèyàn míì kan tó jẹ́ ìdùnnú fún ló máa kọ́kọ́ mú èèyàn míì lè wà látàárọ̀ sí kó wo fídíò Yorùbá yẹn kó wo 3-4 lọ́jọ́ kan kó má dẹ̀ ka Bible ìwé ẹyọ kan ní Bible ó lè má kà. So ẹ mọ̀ pé irú ìdùnnú ẹni yẹn kò kì í ṣọ̀rọ̀ Ọlọ́run so David sọ pé ẹni tó jẹ́ ọlọ́gbọ́n á máa meditate á máa ṣe àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run ní àárọ̀ àti ní alẹ́. So ọ̀rọ̀ yanjú tí mo kàn máa fún wa ká tó lọ ka Psalm 1 torí tá a bá sọ pé ká sọ̀rọ̀ lórí Psalm 1 la lè wà níbí for 2 hours. Ọ̀rọ̀ yanjú kan mo fẹ́ fún wa tí ẹ bá ti sọ yẹn tán àwa ka Psalm 1. Ohun mẹ́ta tí yóò jẹ́ kí a gbé ní iwájú Ọlọ́run ṣe rí
blessed tí David fi bẹ̀rẹ̀ yẹn redemption ni o. It has to do with the Lord Jesus Christ. Ṣé mo kún bá àtàngẹ́lì yẹn lọ bá Mary ó ní blessed are you amongst women. So blessed tí David ń sọ àwọn Bible scholar lọ sọ pé happy lóòótọ́ happy ni but you can only be happy in Jesus. But it has to do with the Lord Jesus Christ. Blessed pé ẹni tó ń gbé nínú Jésù ni David ń sọ̀rọ̀ ń pa ẹ̀ o. Torí Jésù sọ pé abide in me, I will abide in you. Nígbà tí tó bá ń gbénú mi tí mo dẹ̀ ń gbénú rẹ ìwọ máa so èso rere. So nǹkan tí David blessed tí David ń sọ nǹkan tí David ń rí fáàsì nìyẹn but àwa ti interpret ẹ̀ bí èdè Hebrew to be happy. So blessed it has to do with the Lord Jesus Christ. So ẹni tó bá fẹ́ so èso rere ó láti gbé nínú Jésù Kristi o. John 15 John 15:6 ní àbí 16 ẹni tó bá fẹ́ gbé nínú Jésù Kristi òun ló máa so èso rere tí David ń sọ. So ọ̀rọ̀ ìyànjú wa ẹyọkan náà ni 3 things that will keep us living in the presence of God. Ohun mẹ́ta tí yóò jẹ́ kí a pé ní iwájú Ọlọ́run tó máa jẹ́ ká lè gbé nínú Jésù Kristi ni mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Nítorí ẹni tí kò bá tí ì jẹ́ àtúnbí kò lè gbé nínú Jésù Kristi. Ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ àtúnbí ó ti ní you have the presence of Jesus with you already. Torí o ti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ. Torí Jésù sọ wípé I am with you always o mo wà pẹ̀lú rẹ ní gbogbo ìgbà. So ní gbogbo ìgbà 24 hours ni Jésù Kristi wà pẹ̀lú rẹ tó bá ti di àtúnbí. So nǹkan tí David ń sọ nìyẹn pé the first thing téèyàn láti kọ́kọ́ ṣe ni wípé téèyàn bá ti lè kọ́kọ́ wà nínú Jésù Kristi yìí tí Jésù Kristi sì ti wà nínú rẹ torí òun ni the fountain of living waters òun ni omi ìyè yẹn Jésù Kristi ni pé tó bá ti wà nínú Jésù Kristi wà pẹ̀lú rẹ so ó di dandan kó so èso rere. Genesis 28:15 Genesis 28:15 ó ní èmi wà pẹ̀lú rẹ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o pé èmi wà pẹ̀lú rẹ. So tó bá ti wà nínú Jésù Kristi àwọn nǹkan mẹ́ta tó bá kàn nílò láti ṣe tó máa jẹ́ ká wà nínú Jésù Kristi ní gbogbo ìgbà tọ́lọ́run ò tiẹ̀ ní mú ojú rẹ̀ kúrò lára wa ó ní mo kàn fẹ́ sọ fún wa tí David sọ ní Psalm 1 the first tó sọ òun ní verse 1 David sọ pé ó ti di àtúnbí o Jésù ti ń gbénú rẹ̀ o ṣùgbọ́n nǹkan tó láti ṣe ní pé ó láti sá fún ẹ̀ṣẹ̀ o ó láti kúrò nínú ẹ̀ṣẹ̀ pátápátá depart from sin. So 2 Timothy chapter 2 verse 19 a lè lọ máa ka àwọn scripture yẹn lé. Then 1 John 3 verse 4-5 Timothy orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún John orí kẹta ẹsẹ̀ ìkẹrin títí sí ìkarùn-ún you have to depart from sin aláti kúrò nínú ẹ̀ṣẹ̀ pátápátá. Ọ̀nà tá a sì fi ń gbà kúrò nínú ẹ̀ṣẹ̀ ni wípé number 1 a gbọ́dọ̀ fetí sí ìmọ̀ àwọn ènìyàn búburú. That is the first thing. Ìkan tó máa ń jẹ́ kọ́kọ̀lọ́pọ̀ kọ́kọ́ ṣubú sínú ẹ̀ṣẹ̀ ò ní pé kán fetí sí ìmọ̀ àwọn ènìyàn búburú. Jẹ́ ká mú ẹ lọ sọ́dọ̀ bàbá kan tó gbóná wòlíì kan wà níbì kan tó lè ràn ọ́ lọ́wọ́ níbi tó ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Jẹ́ ká sọ̀rọ̀ ń pa ọmọ mi jásán yà tó bá ti pẹ́ tó ti ń sọ bẹ́ẹ̀ ya tètè kúrò lọ́dọ̀ wọn. So you must not listen to the counsel of the ungodly. Kúrò lára wọn níbi kankan tó ń lọ wọ́n kàn ń wá ẹni tó máa tún join àwọn ni. So ìkejì téèyàn máa ṣe láti lè kúrò nínú ẹ̀ṣẹ̀ ni wípé a ń láti fi ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá. Leave the way of sinners o má ti ẹ̀ bá wọn rìn tó bá ti mọ̀ pé ẹni yìí ìṣesí ẹ̀ kò sí ìgbé ayé mímọ́ má bá rìn. Kàn mọ́ kí lórí fóònù tó bá rí kó máa juwọ́ sí má fi ṣọ̀rẹ́ má fi ṣe best friend torí àgùntàn tó bá járì ni o ó máa jẹ̀gbẹ́. So fi ọ̀nà ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ pátápátá. Ọ̀nà kẹta láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ láti ẹ̀sìn sá kúrò nínú ẹ̀ ni wípé má jókòó níbi ìjókòó àwọn ẹlẹ́gàn o don't sit in the seat of discomfort ṣẹ́ mọ́ àwọn ẹlẹ́gàn àwọn tí wọ́n máa fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe yẹ̀yẹ́
wọ́n á sọ orí àdúrà yẹn lọ́sì wà wọ́n mọ̀ máa ń gbàdúrà 5 hours àjẹrí lára wọn tó bá ti gbọ́ wọn tó ń ṣe bẹ́ẹ̀ sá fún wọn má bá wọn jókòó don't even sit with them wọn níbi kankan lọ so wọn níbi kankan lọ sọ ma pé nígbà míì a máa ń rò pé a lè lọ sí odò pé kí aṣọ wa kó mọ́ dẹ̀ tutù èèyàn ń tọrọ ẹ̀ ní o tó bá lọ sódò aṣọ ẹ̀ máa tutù má tọrọ ẹ̀ pé ìsókè èyí àkọmọ̀kan tí mo lè ṣe tó bá wọn lọ odò aṣọ ẹ̀ máa tutù ni so that is the first thing tí Dáfídì sọ pé tó bá ti wà nínú Jésù kó ṣe sá fún ẹ̀ṣẹ̀ pátápátá. Ìkejì tí Dáfídì ń sọ ni wípé you must delight in God. Ní Yorùbá ó láti máa ṣe inú dídùn gbogbo nǹkan Ọlọ́run kó máa dùn mọ́ ọ nínú máa ṣe inú dídùn sí Ọlọ́run Ọlọ́run ní ìfẹ́ wa let God be your passion ní gbogbo nǹkan tá a bá ń ṣe just let God be the center of it make God your passion just love him. Just love God. Àwọn èèyàn mìíràn sì sports èmi báyìí mo like sports but bí mo ṣe like sports tó mi jẹ́ kó dí nǹkan Ọlọ́run lọ́wọ́ tó bá ti di nǹkan Ọlọ́run gbogbo àyà mi gbogbo ara mi gbogbo ẹ máa rò pé bóyá ó ní nǹkan tó ń ṣe sí mi ni inú mi máa dùn ní mo máa kúrò lórí pé sports yẹn but èèyàn mi lè wo sports yẹn látàárọ̀ dalẹ́ kó má ti rántí Ọlọ́run èèyàn mi African movie tó bá ti jókòó tì í báyìí case close inú ẹ̀ kàn máa dùn ní bí ó tiẹ̀ ka Bible bí ó tiẹ̀ gbàdúrà the whole day kò sí problem. So our first love should be the Lord. Aláti fẹ́ràn Ọlọ́run ju gbogbo nǹkan mìíràn lọ. Then ọ̀nà kejì láti máa fi delight nínú Ọlọ́run ni wípé ká fi Ọlọ́run the point of focus wa ká dojúkọ Ọlọ́run ní gbogbo nǹkan tá a bá ń ṣe let God be your focus even níbi iṣẹ́ you are not working because you are just working there mo ń ṣiṣẹ́ Ọlọ́run kúkú ń wò mí God is here with me just gbogbo nǹkan nígbà yí àwọn ọmọ wa let God be your point of focus. And then ìkẹta lábẹ́ number 2 yẹn ni pé ká mọ̀ wípé God is our provider Olúwa ni ó ní olùpèsè wa ká gbójúlé Ọlọ́run pé this God he is our provider òun ló máa pèsè fún wa. John 15:5 tí mo sọ lẹ́ẹ̀kan mi ti sọ yẹn John 15:5 ó sọ pé èmi ni àjàrà ẹ̀yin lé ẹ̀ka ẹni nínú mi àti èmi nínú rẹ̀ òun yóò so èso ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ń gbé inú Jésù Kristi ó di dandan kó so èso ọ̀pọ̀lọpọ̀ ká mọ̀ pé Ọlọ́run ni provider wa ká má wá nǹkan lọ síbi tí ò ti sí nǹkan ká má lọ tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ ká tọwọ́ bọ̀ get rich quick ká má lọ ṣe ká mọ̀ wípé Ọlọ́run gangan ó ní provider wa then pé ká fi Ọlọ́run ṣe point of focus wa the way to help us to do that is by meditating on his word. Irú kí ni prayer video tí mo send sí wa as simple as it is torí pé mo make it simple torí àwọn àgbàlagbà tó wà láàrin wa. Àwọn verses Bible tó wà ńbẹ̀ yẹn ó ju 20 lọ. Deliverance verses ni wọ́n o. Ìkan tó sọ wípé mi ò ní bínú lọ́jọ́ èní very powerful. Nítorí ìbínú anger gateway ni o fún Sátánì. Tí Sátánì bá fẹ́ rí pé Ọlọ́run ti ṣe kan ikọ̀ yẹn ti fẹ́ tẹ̀yàn lọ́wọ́ á kàn rán yàn kan tó máa jẹ́ kí ìbínú kó dé the moment tẹ̀yàn bá ti bínú that thing is lost ikọ̀ yẹn lọ pátápátá nìyẹn. So bó tó bá jẹ́ pé a ti sọ láàárọ̀ a ti pa á láṣẹ pé lọ́jọ́ ìní èmi ò ní bínú kò sí kankan tó máa bí mi inú so tẹ́yàn kan bá ti ẹ̀gbẹ́ kan tó máa bí ẹ nínú wàá máa rò pé mo ti sọ pé mi ò bínú lénìí so máa bá nǹkan ti tiẹ̀ lọ jẹ́ máa bá tèmi lọ so gbogbo ìrì ayọ̀ èèyàn á dẹ̀ máa tẹ̀yàn lọ́wọ́ it's just ọ̀rọ̀ Ọlọ́run is as simple as that pé mo kàn sọ pé mi ò ní bínú torí Bible sọ pé anger rests in the bowel of a fool pé I rejoice in the Lord máa máa yọ̀ ọ́nú Ọlọ́run ní lọ́jọ́ èyí I will just rejoice in the Lord. Tinu wa dẹ̀ ń dùn. It doesn't matter news ìtàn gbé káàkiri and you are happy. That is how you can draw from the well of salvation. No? Joy, it takes joy
to draw from the well of salvation. So tó bá meditate lórí ọ̀rọ̀ yẹn, a rí pé ó lágbára. Àwọn Bible verses tó wà ń bẹ̀, very powerful. Tẹ́ bá lò consistently for a month, you will see the difference. You will see how powerful ọ̀rọ̀ Ọlọ́run is. So we need to meditate. Ká má ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run. So eléyìí tí mò ń sọ lọ, finally, ìkẹta, we must do God's will. Ẹ tó ń pè Ọlọ́run tí ó fẹ́ so èso rere, tó fẹ́ ṣe bí David ṣe sọ pé bó ṣe máa rí yìí, we must do God's will. A gbọ́dọ̀ ṣe ìfẹ́ Ọlọ́run. Òní verse 3 sọ pé you have to do God's will. Ẹ tí ò bá ṣe ìfẹ́ Ọlọ́run kò lè pé nínú Ọlọ́run. Nǹkan tọ́lọ́run bá fẹ́ ká ṣe, òun la máa ṣe. Sábà délé àdìka Psalm 30 verse 4. We are planted in God's will. You know, we do His work. A máa ṣe ṣe Ọlọ́run. Psalm 37 verse 4. Okay. Psalm 37 verse 4. Ẹ rí i pé Daniel, nígbà tí wọ́n ṣe wá gbóúnjẹ fún wọn pé ká máa jẹ, Daniel ó refuse, kò compromise. Daniel kò jẹ oúnjẹ ọba tán gbé wá. Daniel dúró lórí ìfẹ́ Ọlọ́run. And Bible sọ pé Ọlọ́run fún ní ọgbọ́n tó ju ti gbogbo àwọn tó kù lọ. So ọ̀rọ̀ ìyànjú tí mo fẹ́ sọ fún wa ní Psalm 1 nìyẹn. Ẹ̀mí mímọ́ fúnra wọn á kọ́ wa ní Psalm 1. Ẹ wá jẹ́ ká ka Psalm 1. Torí Psalm 1 yìí, picture tí David ń paint ni pé kẹ́ wo ìgbésí ayé ọba Saul, ìgbésí ayé òun ọba David. David fẹ́ ká rí ìyàtọ̀ tó wà láàrin pé èèyàn lè bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run o, ṣùgbọ́n kó parí ẹ̀ sọ́dọ̀ Sátánì. Ìyẹn ò ní jẹ́ pé wa lórúkọ Jésù. Nítorí ọba Saul bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run, ṣùgbọ́n Saul ó parí ẹ̀ sọ́dọ̀ Sátánì ni o. The first thing tó kọ́kọ́ ṣe, ó disobey, ó ṣe ìgbọ́ràn sí òfin Ọlọ́run. Lẹ́yìn tó ṣe ìgbọ́ràn sí òfin Ọlọ́run, Ọlọ́run ò bá Saul sọ̀rọ̀ mọ́. Kí ni Saul tún wá ṣe? Saul lọ wá àwọn àjẹ́, àwọn abókù sọ̀rọ̀. Ó lọ bá wọn láti lè lọ gba counsel, láti lọ gba ìmọ̀ lọ́wọ́ wọn. So David sọ pé ká ṣọ́ra. Má rìn nínú ìrìnà ọ̀dọ́, because tó bá ti ń rìn bẹ́ẹ̀, wàá lọ bá wọn jókòó. Tó bá ti jókòó, from bad to worse ni o. Má ti ẹ̀ bẹ̀rẹ̀ rárá. Don't even start at all. Ṣùgbọ́n David fún rẹ̀, kó sí pé David gan ò ṣẹ̀. As a matter of fact, ẹ̀ṣẹ̀ David gan lágbára ju ẹ̀ṣẹ̀ Saul. Ṣùgbọ́n nígbà tí David ṣẹ̀, kí ni David ṣe? David wá ojú Ọlọ́run. David ò gba ìmọ̀ àwọn ẹni ibi, ìmọ̀ tí ìránṣẹ́ Ọlọ́run fún David tẹ̀lé. David wá ojú Ọlọ́run. David jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀. Ó jẹ ìyà tó tẹ̀lé ẹ̀ṣẹ̀ yẹn. Ṣùgbọ́n David rí ojú rere Ọlọ́run. So David fẹ́ ká rí ni wípé ẹni tí kò ṣe, it's not enough for you to be born again. Tó lọ́wọ́ kan sọ pé tó bá ti born again, ló ti born again nìyẹn. Tó bá ti ẹ̀ ń ṣẹ̀, orúkọ ẹ̀ ò lè kúrò lọ́run mọ́. Irọ́ náà pa. Ìránṣẹ́ Sátánì àwọn ló ń preach ẹ̀. The eyes of God kò lè behold ẹ̀ṣẹ̀, ojú Ọlọ́run ò lè wo ẹ̀ṣẹ̀. You cannot say you are in Jesus. Ó jẹ́ máa fẹ̀ṣẹ̀ ṣeré. Kò possible, èyí kan tọ́ra ẹ ní o. Kò possible. His eyes cannot behold iniquity. Ojú Ọlọ́run ò lè wo ẹ̀ṣẹ̀. Mímọ́ lọ́lọ́run. So ẹ jẹ́ ká sáré ka Psalm 1. David sọ wípé the choice is yours. Èlé tó bá yàn ni. I'm putting before you balloon ìbùkún tó ń lọ sọ́run rere. Mo dẹ̀ tún gbé balloon náà síwájú rẹ̀ kó rí. Èyí tó kọ ìparun sí tó ń lọ sọ́run àpáàdì. David ní pé kó mú kan. Ó sọ pé the choice is yours. Fún rẹ̀ ló máa yàn. So verse 1 sọ wípé ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Ṣẹ́mi kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìrìn. Torí gradual descent ni o. Kí ló máa ń pè gradual slide bí ìmọ̀ yẹn Yorùbá. Kéèyàn máa jábọ́ látòkè díẹ̀ máa bọ̀ nsàlẹ̀. Bọ́rọ̀ ẹ̀ṣẹ̀ ṣe rí nìyẹn. Ibi tó máa ti kọ́kọ́ ń bẹ̀rẹ̀ ni pé kéèyàn bá wọn rìn. Tó bá ti ń bá ẹni tí ìmọ̀ rẹ̀ tí kò kì í ṣe ìmọ̀ Ọlọ́run tó ti ń bá rìn, ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀. Tó bá tètè caution ara ẹ̀ kó tètè stop,
ibẹ̀ ló máa ti ń bẹ̀rẹ̀. So David sọ pé ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, number 1, tí kò sì dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, kó tiẹ̀ dúró ń bẹ̀, ó ferege ni kò dúró. Ṣé mo pé èèyàn mi à dúró pé ẹ kò sí nǹkan kan bọ́ọ̀lù ègè ni mí, èmi mọ̀ kan tí mò ń ṣe, ibẹ̀ ló máa ti kó bára ẹ̀. Ṣùgbọ́n David sọ pé ẹni tó bá jẹ́ alábùkún fún yìí kò sí ẹni dúró lọ́nà ẹlẹ́ṣẹ̀ rárá. Àti pé kò sí ẹni jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn níbi tó ti ń sọ̀rọ̀ ìjọ, tó ti ń sọ̀rọ̀ orí òkè Síónì láìda, tó ti ń sọ̀rọ̀ tó bá ti jókòó síbẹ̀. David sọ pé ó ti sanra ẹ̀, ó ti fẹ́ wọ bàálù ní ìparun, má bá wọn jókòó, kúrò ńbẹ̀. Tó ti máa sọ pé Jésù gan mu ọtí, kò sí ìkọ̀kọ̀ tó kì í sọ. Sometimes horrible things tó máa sọ ń pa Ọlọ́run, tó máa sọ ń pa Bible, ìwọ náà dẹ̀ máa jókòó síbẹ̀ kan sọ pé àkòyé wọn ni ẹ̀mọ́ understand ni. David sọ pé tó bá ti jókòó sáàárín irú wọn, ìwọ fúnra ẹ ló choose plane ìparun o. David sọ pé má tiẹ̀ dúró ń bẹ̀, má dúró lọ́nà yẹn rárá, má jókòó níbi tán jókòó sí, táwọn ẹlẹ́gàn jókòó sí, tán ti máa fi pásítọ̀ ìjọ tán máa ti gbé kalẹ̀, tán máa finish pásítọ̀ àti ministers of God nínú ìjọ. Má bá wọn ṣe é. Tó bá ti bá wọn ṣe fúnra ẹ ló mú, òun sílẹ̀kùn plane ìparun ní kúrò lórí wọn láàárín wọn. So ayọ̀ ni fún ẹni náà tí kò tẹ̀lé ìmọ̀ràn aṣebi, má gba ìmọ̀ràn aṣebi, tí kò dúró ní ọ̀nà ẹlẹ́ṣẹ̀, má dúró lọ́nà ẹlẹ́ṣẹ̀, tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Jésù Kristi fún rẹ̀ gan sọ ní Matthew chapter 7 verse 13, ó sọ pé ọ̀nà méjì ló wà o, ọ̀nà tó ró àkà ńlá síkì àtọ̀nà tó gbòòrò. Èyí tó bá ti choose fún rẹ̀, tó bá ti lọ gbà fún rẹ̀ ló yàn án, kò sí kankan tá a lè ṣe sí. Verse 2, David wá sọ pé ẹni tó jẹ́ olùbùkún ènìyàn yìí o, ẹni tí ìbùkún wà fún yìí, David sọ pé ṣùgbọ́n dídùn inú rẹ̀ ó wà ní òfin Olúwa. Òfin Olúwa ọ̀rọ̀ Ọlọ́run ni David sọ ń bẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ló ń jẹ́ kí inú ẹni yìí, kí inú ẹ̀ máa dùn. Àti nínú òfin rẹ̀, nínú òfin Ọlọ́run ló máa ń ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Ó máa ń ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Joshua chapter 1 verse 8. Joshua, mọ́mí Ọládìbú, ẹ bá wa ka Joshua chapter 1 verse 8 mà ní kíákíá. Ẹ jọ̀ọ́ mà. So ẹni tó ń ṣe àṣàrò ní ọ̀sán ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ, ṣùgbọ́n ìwọ ò máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru, kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀. Nítorí nígbà náà ni ìwọ ò ṣe ọ̀nà rẹ ní rere, nígbà náà ni yóò sì dára fún ọ. Hallelujah. Báwo la ṣe ń ṣe àṣàrò lórí ọ̀rọ̀? Torí èèyàn míì sometimes people will ask you, how do you even meditate on the word of God? You know, kò kì í ṣe pé ká ka Bible. Tá bá ka Bible ìkànnì, tá bá tún gbọ́ bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí ìkànnì. Ẹni pé ńgbà tí Jésù bá ń teach, ó máa ń lay emphasis on what you can see àti nǹkan téèyàn lè gbọ́. Torí nígbà tá bá ń kà á, à ń fojú kà á. Ṣùgbọ́n nígbà tá bá ń gbọ́, etí la fi ń gbọ́. Èyí láti máa fetí gbọ́. Faith cometh by hearing. Èyí á máa fetí gbọ́. Jẹ́ni kẹta ni pé a máa confess ẹ̀. Èyí á máa fẹnu kí ni confess? Jẹ́wọ́. Èyí á máa fi ẹnu, á máa fi sọ ọ̀rọ̀ Ọlọ́run. I shall not die but live to declare the works of the Lord. You know, the number of my days I will fulfill. If I'm the head and not the tail. You begin to confess. Even ẹ̀rìn drive ọ̀rọ̀ Ọlọ́run lè máa fi ṣàṣàrò. Kò kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ sí sísà kan nígbà kan ká máa fi yẹn ká máa gbé borù ìyẹn kọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run kò ní kéèyàn máa ṣe àṣàrò lórí rẹ̀. Ìyẹn verse 2. So verse 3, David sọ pé ẹni tó jẹ́ ìbùkún, ọkùnrin tí ìbùkún yìí wà fún o, ó máa dàbí igi tí a gbìn sí etí ìpa odò. Can you imagine? Igi tá a bá gbìn sí etí ìpa odò, àwọn Yorùbá sọ pé ọ̀gẹ̀dẹ̀ ò kì í gbódò kó yá kan.
ọ̀gẹ̀dẹ̀ tán bá gbèsè sí odò kò lè yá gan, ó máa lọ́mọ ni, kò sí bí ó máa pọn ọmọ ni. So Dáfídì sọ wípé ẹni tó jẹ́ olùbùkún ọkùnrin yìí ó máa rí bí igi tí a gbìn sí etí ìpa odò tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀. Igi tí ò bá léso àǹfààní kí ló jẹ́? Kò sáǹfààní kankan, àwọn èèyàn kàn máa kọjá lára ẹ̀ ni. Ṣùgbọ́n igi tó bá léso ẹ̀wọ̀n táìmù tí máńgò bá jáde, tí gbogbo máńgò tí tó máa sí orí igi máńgò bá léso, gbogbo èèyàn ló máa wá síbẹ̀ láti wá máa ká èso ńbẹ̀. Ṣùgbọ́n tí máńgò bá wà tí ò bá léso, kò sẹ́ni tó máa kàn máa gba atẹ́gùn lábẹ́ ẹ̀ ní useless, kò sẹ́ni tó wà fún. So Dáfídì sọ pé ẹni tí ọkùnrin tó jẹ́ olùbùkún fún yìí ó máa rí ìgbé ayé rẹ̀ máa rí bí igi tí a gbìn sí etí ìpa odò tí ó ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀. Ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Ewé wa ò ní rẹ̀ lórúkọ Jésù. Ewé rẹ̀ kì yóò sì rẹ̀, àti ohun tí ó ń ṣe ni yóò máa ṣe déédéé. What a beautiful life. Gbogbo nǹkan tó títà ń ṣe a máa ṣe déédéé lórúkọ Jésù. Ewé wa ò ní rẹ̀, a sì máa so èso jáde ní àkókò èso. Bible sọ pé bí ẹni tó bá jẹ́ pé ó wà nínú Jésù Kristi tó sì sá fún ẹ̀ṣẹ̀, báyé rẹ̀ bó ṣe máa ń rí leléyìí, nítorí pé ọ̀run lọ́dọ̀ Jésù Kristi ló máa parí ìrìn àjò rẹ̀, ló máa parí rẹ̀ sí ayọ̀ láéláé. Òun ni David describe ní verse 3. Prophet Jeremiah náà sọ, Jeremiah chapter 17 verse 8, àlèkánlé Jeremiah 17 verse 8. He said exactly what David said ní verse 3 yẹn. Ṣùgbọ́n nígbà tó máa fi di verse 4, David wá change nǹkan tó ń sọ. Ó ní ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ fún àwọn ìkà ènìyàn o. Kò rí bẹ́ẹ̀ fún, ṣe pé mo sọ fún yín pé àwọn èèyàn méjì ní David fi ṣe àpèjúwe. Ẹni tó jẹ́ olùbùkún fún àti ẹni tó jẹ́ pé ìparun ní títí ẹ̀. So òun ni David wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ láti verse 4. David sọ pé àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ o. Àwọn dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ ni o. Kò rí bẹ́ẹ̀ fún aṣebi. Àwọn aṣebi kò rí bẹ́ẹ̀ fún wọn o. Nítorí àwọn aṣebi wọ́n dàbí kí ni báwo ṣe lè describe ìyàngbẹ́? Kí ni shaft àwọn tó máa ń mú kúrò lára bóyá lára food. Ewé tó ti gbẹ tí kò sáǹfààní kankan o. Atẹ́gùn á dẹ̀ gbó wọn lọ. Afẹ́fẹ́ á fẹ́ wọn dànù. Nígbà tán bá kú tán, afẹ́fẹ́ á fẹ́ wọn dànù. Lẹ́yìn grave kò sí kankan tó kù sí fún wọn mọ́. Nígbà tí ọjọ́ ìdájọ́ bá tó, hellfire ni wọ́n ń lọ, wọ́n wá lọ máa jóná. Pé tó tí wọn ò rí bíi ti ẹni tó wà ní verse 1 to 3. So ní verse Ifá Job ti ẹ̀ really finish wọn. Nígbà tá a ṣe Job chapter 21 verse 18. Job 21 verse 18. Job sọ pé wọ́n dàbí àkékù oko níwájú afẹ́fẹ́ àti bí ìyàngbò tí ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tó kàn fẹ́ lọ. Job ní àwọn ìkà ènìyàn, àwọn pé wọn kì í ṣe ìkà ènìyàn, àwọn ìkà ènìyàn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ló máa ń fẹ́ wọn lọ tìrán nì, kò kì í ṣe àwọn nìkan. Ìran mẹ́ta ló máa jẹ̀yà ẹ̀, á kàn dé fẹ́ wọn dànù. Pé so bó ṣe rí nìyẹn. So verse 5 wá sọ pé nítorí náà àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́. Wọ́n lè dúró níwájú Ọlọ́run lọ́jọ́ ìdájọ́ nítorí hellfire ni wọ́n ń lọ, inú iná ni wọ́n ń lọ. Bọ́dẹ̀ bá wọn sọ títí Sátánì ò ní jẹ́ kán gbà, ọkàn wọn á le. Àfi tí wọ́n bá dénú iná yìí kán lọ máa ń ké hó ha. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù o. Ó ní bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo. Kò pọ́síbù, ìmọ́lẹ̀ àtòkùnkùn kì í papọ̀. Ẹlẹ́ṣẹ̀ ò lè dúró láwùjọ àwọn olódodo, kò lè dúró ń bẹ̀. Dáfídì ló sọ bẹ́ẹ̀. Ó ní aṣebi kò lè dúró lọ́jọ́ ìdájọ́. Ẹlẹ́ṣẹ̀ kò sì lè ní ipò nínú ẹgbẹ́ àwọn olódodo. Ó lè jẹ́ bíṣọ̀bù, ó lè jẹ́ general overseer.
tó bá ti jẹ́ wípé àmúmọ́là ló ń ṣe, Dáfídì sọ wípé ò lè dúró nínú olódodo, ó ń tọ́ra ẹ̀ pé olódodo ni ẹ kó bá wọn ṣe ṣe Ọlọ́run. Dáfídì sọ wípé Ọlọ́run mọ àwọn tó jẹ́ títí rẹ̀ o, ò lè ṣe àmúmọ́là, kò dẹ̀ sọ wípé ó máa bọ́ Ọlọ́run jọba. Dáfídì sọ pé kò possible. So ní verse 6 ó wá conclude, ó ní nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo. Olúwa mọ ọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé. Ọ̀nà wọn máa parun pátápátá ni. Wọ́n lè deceive gbogbo èèyàn láyé kí gbogbo èèyàn rò pé bíṣọ̀bù ni ẹni mímọ́ ni. Dáfídì sọ wípé wọ́n máa parun ni, wọ́n máa ṣègbé ni. Níwọ̀n ìgbà tán bá ti gbé ìgbé ayé mímọ́, níwọ̀n ìgbà tán bá ti lọ fi nǹkan míì tán ti lọ fi pẹ̀lú gbogbo nǹkan, ẹni tí ò bá ti gbé ìgbé ayé mímọ́ tí kò kúkú dúró nínú Ọlọ́run yìí, kọ́lọ́run náà kò máa gbénú rẹ̀, pé ìparun ni, ìparun ni. Psalm 112 verse 10. Psalm 112 verse 10. Ó ní àwọn ènìyàn búburú yóò rí, wọ́n á rí, inú wọn yóò sì bàjẹ́. Tọ́rọ̀ máa rí lọ́jọ́ náà. Inú wọn á sì bàjẹ́, wọ́n á pa eyín kéke pé pẹ̀lú gbogbo nǹkan tán ṣe, pẹ̀lú bọ́n ṣe sí Sátánì tó. Àwọn dẹ̀ ṣe sẹ́fọ́ Ọlọ́run náà o, ṣé bọ́n ṣe parí ayé wọn lélẹ̀. Dáfídì sọ pé wọ́n á kàn yọ dànù ni. Dáfídì ní they will just melt away. They will just melt away. Ó nítorí ìfẹ́ àwọn ènìyàn búburú máa ṣègbé ni. Dáfídì ní pé ẹ kọ́gbọ́n. This is the truth, kò ṣeé yí padà. Àkọọ́lẹ̀ ni. So oore ọ̀fẹ́ wà fún kálukú. Ṣé bàálù ní ìbùkún tó ń lọ sọ́run rere ló fẹ́ gùn? Àbí bàálù ní parun èyí tó lọ sọ́run àpáàdì? Tó jẹ́ pé nígbà tó bá ti kú tán, ìdájọ́ mà ti dé o. Judgment day dé, o mà lè defend ara ẹ mọ́. Sátánì ò mọ̀ ní síbẹ̀ láti defend yẹ o. So ó kù sọ́wọ́ òǹkálùkù láti yàn, ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé pé òǹkálùkù ló ń wa bàálù láyé títí ẹ̀ o. Wọ́n ti tèmi, ẹ̀yin náà ń wa títí yín. Irú bàálù ìwò lẹ́yìn ń wà, irú èwo lẹ wà nú ẹ̀. Ó kù sọ́wọ́ òǹkálùkù. Nǹkan tí Dáfídì ń sọ nìyẹn o. Wípé so ẹ tó bá wá mọ̀ pé òun wà nínú bàálù ní ìbùkún tó ń lọ sọ́run rere, kó ráìdì pẹ̀lú òun níwèé Psalm. Now you can go, come along with him. Kájọ máa ka Psalm, kájọ máa enjoy ẹ̀. Ìwọ tó bá dẹ̀ fẹ́ pé bàálù ní parun ló wà, Dáfídì sọ fún ẹ pé oore ọ̀fẹ́ ṣì wà fún ọ. Tó bá tí kú, tètè yí padà. Aláàánú lọ́lọ́run o. Olúwa sì tún gbà ó padà. Conclusion, 2 Timothy. Mọ́mí wa bá wa kà, Mọ́mí Ọlájíbú ẹjọ́. 2 Timothy chapter 2 verse 19. 2 Timothy chapter 2 19. Timothy kejì orí èdè ẹsẹ̀ ìkọkàndínlógún. Ẹ bá wa kà ní Yorùbá. Ẹ jẹ́ kí n sọ ní English. Nevertheless. Ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin, ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí í ṣe tirẹ̀, àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kí ó kúrò nínú àìṣòdodo. Kólúkúlùkù tó bá mọ̀ pé òun wà nínú Olúwa kó kúrò nínú àìṣòdodo. 1 John 3, ẹ jẹ́ kí n àdìyẹn sí 1 John 3 verse 8-9. Ó sọ ìfẹ́ tó bá ń dẹ́ṣẹ̀ sí èṣù ní o. Ẹ tó bá ń dẹ́ṣẹ̀ má tanra ẹ ní èṣù ní. Má jẹ́ kẹ́ni kankan tàn ẹ́ tó ní kó sí lọ ṣọ́ọ̀ṣì. Ó jẹ́ minister of God. Tó bá ń fẹ̀ṣẹ̀ ṣeré, you belong to your father the devil. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ wà fún ọ láti yí padà lórí òkè Síónì. Ìdí tọ́lọ́run fi gbórí òkè Síónì kalẹ̀ lélẹ̀. Ìwọ kan ti ẹ̀wà tẹ́gbẹ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí tó bá yìí níbi tó jókòó sí yẹn ibi ló dẹ̀ ń ṣe. Ọlọ́run sì ń wò ibi tó jókòó sí yẹn ń sìn ọ̀rọ̀ títa tó ń lo ká ọ lára níbi tó wà yẹn. Ọ̀rọ̀ títa tó ń ká ọ lára. Olúwa olùgbèjà mi Adéọlá àlejò lálẹ́ ìní lórúkọ Jésù. Bàbá ṣe ń ṣe báyìí ló ti sọ̀rọ̀ èèyàn búburú yìí. Ṣé kò yẹ kó tiẹ̀ fọkàn ẹ balẹ̀? Sátánì kan ń lò ọ́ lásán ni. Kò sí kankan tó ní fún ọ. Ìpayí kéke ó ní gbẹ̀yìn ẹ. Òun ni
gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kó yí ọkàn rẹ, kó yí padà, kó yí padà. Olúwa mọ̀ àwa tá jẹ́ títí rẹ̀. So oníkálùkù òun ló ń wa bàálù láyé rẹ̀ lọ o. Oníkálùkù ló ń wa tirẹ̀ lọ. Bàálù ní ìbùkún tó já sí ọ̀run rere. Bàálù ní parun èyí tó já sí ọ̀run àpá. Èwo ni bàálù ní tirẹ̀? Níbo ló máa já sí? Torí ó ti ń wa bàálù náà lọ. Ó ń wa tèmi wọ náà ń wá sí tirẹ̀ o. Já sí. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù o. Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, aráyé ẹ yí padà. Onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ̀. Báwo ló ṣe lò ìgbésí ayé rẹ̀? Ọjọ́ ìdájọ́ ń bọ̀, ọjọ́ ìdájọ́, ọjọ́ ẹ̀rù. Olúwa máa bi ọ́ báwo ló ṣe lo ìgbésí ayé rẹ̀. Iṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórí òkè Síónì báyìí, a ti kọ sílẹ̀ fún ọ o. Níbi tó wà tó jókòó sí, nǹkan tó ń wà lọ́kàn rẹ̀ tó ń ro, iṣẹ́ tó ń ṣe, ẹni tó gbé wọlé tó gba àbọ̀dé tó gbé wọlé, gbogbo ẹ̀ lÓlúwa ń kọ sílẹ̀ fún ọ lọ́jọ́ ìdájọ́. Gbogbo ẹ̀ la máa kọ sílẹ̀ fún ọ lọ́jọ́ náà. Ṣùgbọ́n tó bá fẹ́ yí padà, ó máa pẹ́ Sàtánì tó ń sìn yìí, lọ́kàn máa ń kúkú wèsì yìí ni bí kankan tó wá fún yín. He has come to kill, to steal and to destroy ni. Jésù Kristi nìkan ló wá fún wa ní ìyè, ó ló wá fún wa ní life. Ó fẹ́ yí padà, ó fẹ́ sí Sàtánì mọ́, ó fẹ́ gba Jésù Kristi. Àbí ìwọ, àwọn tó tiẹ̀ máa ń dùn mí ni àwọn tó jẹ́ pé wọ́n kàn tiẹ̀ wà láàrin mi, àwọn ò tiẹ̀ dẹ̀ sí Sàtánì. Ṣùgbọ́n wọ́n á ní ọ̀rọ̀ Ọlọ́run yìí àwọn ò káraká, àwọn ò fi ṣe kárakára jàre. Àwọn kan ṣáà wà sí tiwọn ni, àwọn yẹn ló dùn mí jù. Nítorí pé ìpààyàn, omi ìpòyàn Sàtánì nìyẹn, ìparun náà ni. You see? Ó bá wọn ṣiṣẹ́ ibi, ó ṣẹgbẹ́ burúkú, ó ṣe kankan, ṣùgbọ́n ó bá Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ̀, kàn lọ ṣọ́ọ̀ṣì náà ni. Iye ló máa ń dùn mí jù. Ẹ jọ̀ọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ gba Jésù Kristi. Kò sí bàálù mẹ́ta méjì péré ní Dáfídì ti péǹtì ẹ̀ fún wa. Méjì ni, ìdá kò wá tiẹ̀ tó ń lọ sọ́run rere, àbí kò wá èyí tó ń lọ sọ́run àpáàdì. Kò sí middle way, kò sí kankan láàrin. Ó láti mú kan, má jẹ́ kẹ́ni kankan tàn ọ́. Tó bá mọ̀ kó fẹ́ gba Jésù Kristi lénìí, ìwọ náà fẹ́ sọ wípé bàálù ní ìbùkún yìí lèmi tiẹ̀ fẹ́, lèmi fẹ́ wà o. Torí káwọn ọmọ mi di ìbùkún, kémi náà di alábùkún fún láàárọ̀ àjíǹde, kémi náà rí ọmọ kájọ yọ̀ mọ́ra kárára wa lórí òkè Síónì, kájọ yọ̀ mọ́ra wa. Ó fẹ́ gba Jésù, gbogbo wàhálà iye wọ̀nyí ó kò tiẹ̀ fẹ́ fi sílẹ̀ pátápátá. Ó kò tiẹ̀ fẹ́ láyọ̀, ó fẹ́ ní dùnnú, ó fẹ́ gbádùn látayé ìlọ sọ́run. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Kọ orúkọ mi sí ìwé ìyè. Mo fẹ́ bá ọ jíǹde, bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Tó bá gba àdúrà náà pẹ̀lú gbogbo ọkàn rẹ, Olúwa yóò sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run wípé a tún ti rí àwọn tuntun tó tún ti dé. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Thank you and God bless you all in Jesus' name. Amen. Praise the Lord. Hallelujah. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé gbogbo àwọn tó ń lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa lónìí. Nígbà tá a ṣe introduction ní ọ̀sẹ̀ tó kọjá, mo ní wow, introduction lásán ni. Mo ń láti pé àwọn kan láàárọ̀ yìí pé tó bá lórí ọ̀fẹ́ join wa o. Mo dẹ̀ dúpẹ́ wípé wọ́n ṣe bẹ́ẹ̀. Ó ti gbọ́ ọ̀rọ̀ náà. Èmi kò sí èyí tí mo fẹ́ fi kún. Màmá tíṣà wa wọ́n ti break ẹ̀ down. Wọ́n ti fọ wẹ́wẹ́. Balloon méjì ni.
tí mọ́mì mi Ọládùbú ẹ bá mi ka Deuteronomy orí 30. Kí lẹ ní kí n kà mà? Deuteronomy orí 30 àti ẹsẹ̀ 19. Deuteronomy 30:19. Bẹ́ẹ̀ ni mà. Yes. Ó kà báyìí. Èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tì yín ní òní pé èmi fi ìyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ̀. Nítorí náà, yan ìyè kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Amen. Ẹ jọ̀ọ́ mà, mo fẹ́ kẹ́ padà sí 15. Wò ó, èmi fi ìyè àti ire àti ikú àti ibi síwájú rẹ ní òní, ní èyí tí mo pa láṣẹ fún ọ ní òní láti máa fẹ́ Olúwa Ọlọ́run rẹ, láti máa rìn ní ọ̀nà rẹ̀ àti láti máa pa àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ àti ìdájọ́ rẹ̀ mọ́, kí ìwọ kí ó lè yè kí ó sì máa bí sí i, kí Olúwa Ọlọ́run rẹ kí ó lè bù sí fún ọ ní ilẹ̀ náà níbi tí ìwọ ń lọ láti gbà á. Ṣùgbọ́n bí àyà rẹ bá padà tí ìwọ kò bá sì gbọ́, ṣùgbọ́n tí ìwọ di ẹni fífà lọ, tí ìwọ sì ń bọ òrìṣà, tí ìwọ sì ń sìn wọ́n, èmi sọ fún yín ní òní pé ṣíṣègbé ni ẹ̀yin ò ṣègbé. Ẹ̀yin kì yóò mú ọjọ́ yín pẹ́ lórí ilẹ̀ níbi tí ìwọ ń gòkè Jọ́dánì lọ láti gbà á. Èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tì yín ní òní pé èmi fi ìyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ̀. Nítorí náà, yan ìyè kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ̀. Amen. God bless you, ma. Amen. That is the conclusion of the matter. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Gbogbo ẹ̀ ló ti gbọ́. Ṣùgbọ́n bí sísítà wa ṣe ń bẹ̀ yín, èmi náà bẹ̀ yín, mo rọ̀ yín, yan ìyè. Bàlóònù 2 péré ni. Òun la gbọ́ yẹn. Èyí tó lọ síbi, èyí tó lọ síbi, pété. Ṣùgbọ́n Ọlọ́run ń bẹ̀ wá lónìí pé òun bẹ̀ wá ní yan ìyè. Psalm 1, nígbà tí mo kà á, ó yé mi díẹ̀. Torí wọ́n ní ká meditate upon the word. Olúwa á máa fi òye ọ̀rọ̀ rẹ̀, á máa fi yé wa yékéyéké. Àmín. Méjì ni nínú kó jẹ́ èèyàn olódodo tàbí kó jẹ́ èèyàn tí kò ṣe òdodo, àbí bẹ́ẹ̀ kọ́. Wọ́n wá ti aláìtẹ̀ fún wa. Ẹni tó ń ṣe olódodo kò tẹ́, no walking, no sitting, no loitering, àbí bẹ́ẹ̀ kọ́. No standing pàápàá. No standing, kò tẹ̀ sí standing. Màmá mi ariwo dọ́là náà sọ wípé guilty by association, mi ò lè gbàgbé òyìnbó yẹn láéláé. Tó bá lọ venture lọ jókòó tì wọ́n, ó ti dára wọn. Sọ fún Ọlọ́run, mi ò tẹ̀ ní kankan tí ń fẹ́ sọ. Olúwa, tó bá tẹ̀ jẹ́ pé o ti ń rìn rédèrèdè before, Olúwa jọ̀wọ́ ràn mí lọ́wọ́ kí n lè bẹ̀rẹ̀ sí ń gbé ìgbé ayé olódodo láti òní lọ. Tó bá ti tọ́ ṣe ẹ gbọ́, màmá wa compare ìgbésí ayé Saul àti David. Wọ́n compare. Saul bẹ̀rẹ̀ dáadáa, bọ̀ kò end dáadáa, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Dáfídì láàrin méjì.
even though it started from a humble beginning. Láàrin méjì, ó mess up, but ó mọ̀, ó padà lọ síwájú Olúwa, ó wà ojú Olúwa. So tó bá tiẹ̀ happen wípé ó ti ṣolódodo tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun ni mo ṣe kọ àdúrà ìpò Olúwa. Jọ̀wọ́ ràn mí lọ́wọ́. Láti òní lọ kí n lè bẹ̀rẹ̀ sí ń gbé ìgbé ayé olódodo. Ǹjẹ́ ẹ fẹ́ bẹ́ẹ̀? Tẹ́ ẹ bá fẹ́ kò sí problem ká máa lọ lè wà. A fẹ́ mọ̀. A fẹ́. Ẹ fẹ́. Ẹ bá fẹ́. Ẹ jẹ́ ká gba àdúrà yẹn. Ó tán. Unmuted. Muted. Praise the Lord. Sisi mi, agoyin ti mute agboyin ma o. Agoyin wà mute agboyin. Ìsìn ń kọ́. Ẹ ti wà on. Ẹ ṣé mà. Yes. Ẹ bá mi kọrin. Ìjọba ọ̀run. Lèrè òní ìgbàgbọ́ o. Ayé jẹ́ ìjọba rẹ̀. Omidé lé o. Omidé lé o. Owó tí mo ní kò lè mú mi délé o.
mú mi délé o. Ìjọba ọ̀run lèrè onígbàgbọ́ o. Máa jẹ́ kùnà ìjọba rẹ̀ o. Ìdílé o. Mú mi délé o. Bàbá, a ti gbọ́ ọ̀rọ̀ rẹ. Ọmọ rẹ ti pín dáadáa fún wa. Ó ti dissect ẹ̀. Bàbá ràn wá lọ́wọ́. Àmín o Jésù. Àmín. Jésù agbára wa. Àmín. Àmín. Ṣáyín lágara. Ìsìn lọ jẹ́ ká lọ sórí ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mímọ́ tí Ọlọ́run. Mímọ́ tó ti sọ̀kalẹ̀ bí àdàbà. Yóò máa bá wa gbé láti ìgbà yìí lọ. Títí láéláé. Nítòótọ́, ire àti àánú Olúwa yóò máa tẹ̀lé wa lẹ́yìn. Ní ọjọ́ ayé wa gbogbo, àwa yóò sì máa gbé nínú ilé Olúwa láéláé. Àmín. Lórúkọ Jésù. Ẹ jẹ́ ká dìde sórí ẹsẹ̀ wa o láti kí a lè.